kan ilé máa gbọ́dún yẹn tọ́nà bá Òbésèré jà ní Mushin. bàbá mi lágbólé olórin láti wá. báyìí pẹ̀lú nothing pé Kabaka wọ́n ní clash gbà yẹn èmi dẹ̀ ni fans Òbésèré ni mi tó di kọ́ nígbà yẹn àjọ ń lọ Las Vegas. péjọ bí agbèrè ẹ̀yìn ló sàn lẹ́sẹ̀ kan ló ti sọ́ lórí. èmi náà ṣáà ní clash bẹ́ẹ̀ tí wọ́n jú mi sínú kànáà wọ́n fẹ́ pa ọ̀tá mi ń jọ yẹn ni tó ń gbé òkúta tó fẹ́ fọmọ́ mi ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà ń bẹ̀ ni ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà ń bẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ tó ń yọ mí jáde. so wọ́n ṣàmọ̀ ẹ mọ̀ bó ṣe lè hùn kó rí àwọn tí ó máa láìpẹ́ Òbésèré náà máa wà ní area yẹn wọ́n dẹ̀ mọ̀ pé tí mo ń gbèjà tí mo ṣọlẹ̀ Òbésèré dáhà ń gbólówó àgbín máa ń pa owó ìjà bó dẹ̀ ṣe rí nìyẹn máa ń yọ owó wàhálà lẹ̀ tọ́lọ́pàá bá dé tá a máa fi ṣẹ́tù wọn tí òfin ní di kéèsì nítorí bí ẹjọ́ bá ṣe ń pẹ́ sí ní police station ló máa fi ẹ̀ sí ẹ̀tẹ́ bá ti fẹ́ tètè ṣẹ́tù everything ní fresh. ìtàn tí mi lè gbàgbé láyé ni wàhálà tá a fà ní December 2nd 1992 ìgbà yẹn mo ti ṣetán léèwé bí abẹ́ ọdún mẹ́ta wọ́n kàn wá pè mí torí Abidjan ló máa ń pè mí ní school Abidjan ló máa ń pè mí torí pé mo ń fi dúdú ṣe dúdú tí mo máa ń fi ṣe yẹn ó jẹ́ kí àwọn èèyàn kí n lè nírò lẹ́yìn torí pé kí ìjà bá dé a máa mọ nǹkan tá a máa fi escape tí wọ́n ní fi rí wa mú tá a máa fi wá di December 2nd 1992 mo wà ní nǹkan ìbílẹ̀ nǹkan ìṣẹ̀ṣe mo mọ̀ nípa ẹ̀ torí mo bá ọmọ ṣéwù kan lò gbà ní Abẹ́òkúta tí mo fẹ́ fi orúkọ bò láṣìírí tí gbogbo èèyàn mọ̀ tí wọ́n ní agbára ní Abẹ́òkúta wọ́n fún mi ní agbára náà dẹ̀ tó jáde síta mo gba agbára yẹn ó di 1992 yẹn mo wà níbi tí mo ti ń ṣiṣẹ́ mo ń ta spare part pẹ̀lú ẹ̀gbọ́n mi gbà yẹn ni àwọn ọmọ skul wa pè mí pé àwọn ọmọ skul kan ní àti Ìjàyè ni wọ́n pè bẹ́ẹ̀ ní Abẹ́òkúta wọ́n fẹ́ wá bá wa jà ní Ẹ̀gbá high school Ẹ̀gbá high school ni mo lọ ní ibẹ̀ yẹn mo kúrò láti skul kan torí pátá tí mò ń ṣe yẹn oúnjẹ kan máa lé mi ní skul kan skul kan màá tún wọ skul mi tó bá tún máa gbé oṣù mẹ́fà ọdún kan mo tún ti ní problem bẹ́ẹ̀ màá tún lọ skul mi jẹ́ pé bíi skul 4 sí 5 ni mo lò kí n tó jáde so ó di ìgbà yẹn bá ṣe wá pè mí mi ìdẹ̀múṣẹ́ kankan dání mi mú nǹkan kan dání mo kàn wí pé bẹ́ẹ̀ káníṣó adébẹ̀ ajagun alé wọn aṣáàjagun ṣẹ́gun àwa dé àdúgbò kan ní àké pé ká sì wọn kúrò ní báńdìrì tiwa ní àdàtán ká sì wọn wọ ọ̀nà báńdìrì tiwọn ní ọ̀nà Jàyè so bí Jàyè tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n lọ bá ọmọ ní súyà jà wọ́n lọ kó súyà àwọn mọ́là tó ń ta súyà ní tẹ́mi ti wò pé mo ní agbára lórí wọn torí mo ní àwọn boys tó sì tẹ̀lé mi dé ibẹ̀ yẹn mo gba súyà stick 4 àṣé mọ́tò tí mo sáré kọjá níwájú ẹ̀ àwọn CID eléwé ran ló wà ń bẹ̀ OG 412 ES mo rántí nọ́mbà yẹn sórí láti gbà yẹn mo rántí nọ́mbà yẹn sórí OG 412 ES mọ́tò kánsẹ́lọ̀ àdúgbò yẹn nígbà yẹn bẹ̀tẹ̀ àwọn CID lọ wọ́n wá lé mi débi ilé epo Adéọlá pẹ̀lú mọ́tò yẹn wọ́n wá rí súyà yẹn lọ́wọ́ mi tí mo ti ń fún àwọn èmi mo dẹ̀ yẹ́yìn sáwọn tó fẹ́ mú mi bọ́n ṣe bùnmi sọtọ́ ní kọ́ńpá àwọn yẹn sá lọ wọ́n rí mi mú èmi tó fẹ́ mú náà wọ́n rí mi mú àwa bẹ̀rẹ̀ sí ní dra pípa àti mú gbó àti fagbáná àti ṣe gbogbo ẹ̀ bọ́n ṣe ń nà mí ní ọjọ́ yẹn mi ì tiẹ̀ mọ̀ pé nǹkan bá mi wọ́n nà mí dé pé ìka mi fọ́ ìka mi ó fọ́ ọwọ́ yìí ó rọ́. ọgbẹ́ tó ń dá yín ẹ̀ mi ì tiẹ̀ mọ̀ pé nǹkan ṣe mí wọ́n gbé mi wọ ọdún yẹn dẹ̀ lọ ń ṣí Àdàtàn police station wọ́n gbé mi wọ Àdàtàn police station wọ́n tì mí mọ́lé lẹ́ni àkọ́kọ́ tó kọ́ máa wọ bẹ̀ tó ń kọ́kọ́ wọ bẹ̀ tí mo bẹ̀ níta yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n fi ṣí police station yẹn máa wò ó ibẹ̀ yẹn mi ì tí kábàámọ̀ mo ṣe tó ní àwọn kìnìyàn sì ń ṣiṣẹ́ ní ara mi ó máa fi di alẹ́ àwọn bí mi
wọ́n gbé mi ọ̀nà àwọn gbé mi léléwé ran èmi tí mo jẹ́ ti sùn lọ wọ́n gbé mi tọ́hún tọ́ ná mi tọ́ ṣe gbogbo àwọn ẹbí mi dé ní ìlú kan bí wọ́n aago kan yẹn wọ́n ṣáàdúnàjú la ẹni yìí ó lè fa ìjọ̀gbọ̀n ni ṣùgbọ́n kò ń jalè ṣe rí mo ní nǹkan kan mo máa ń sọ anywhere mi ì mọ tí mu mi ì mọ sìgá mu mi ì mọ gbó mu mi ì mọ anything gbogbo ìwà atrocity yẹn mi ì mọ. nígbà tí mo wà ní class 3 láti wọ́n bá ní wọ́n roko ní school mi ń ro kódà a máa ń gbé ọ̀fẹ́ a máa ń pe kí ni ẹ lọ́fẹ̀ẹ́ a máa sá kúrò ní school a máa lọ sí ìgboro a máa lọ ṣe fàájì a ní wọlé sí school ó wá di ọdún yẹn ní Muslim high school Solú ní Abẹ́òkúta wọ́n wá ní ká ra àdá John Todd so torí pé wọ́n ní a máa lọ play bọ́ọ̀lù ní Ìlaro ní ọdún yẹn mo ti torí ẹ̀ rà mo ti torí ẹ̀ ra àdá tí mi ì dẹ̀ rà rí látijọ́ tó ti ń. àdá tó ní kẹrẹ rà ní skul tẹ máa fi roko. ká máa fi roko bí àjẹmí wà rà nítorí pé à ń lọ gbá bọ́ọ̀lù màá lè fi jà níbẹ̀ ra tádà yẹn dẹ̀ mú dáadáa bí aṣáṣe dé Ìlaro nìyẹn àti play ball àwọn náà bóyá wọn ṣoògùn bóyá ṣe torójò tún rọ̀ pa wá káàná dẹ̀ tó lọ ní skul kan àti ṣàdúrà àti àwọn àfọ àwọn ti ṣe kíní wọn nígbà tá a máa dé Ìlaro nǹkan change wọ́n ń ṣòjòrò wọ́n ṣe ìjà skul wa wọ́n mọ̀ wá ní Abẹ́òkúta gbogbo àwọn tó bá ti lẹ́kọ̀ọ́ skul ló wá wá bẹ̀ ní Muslim high school Solú inú gbó ló wà yẹ pé ó ṣe kíní ìwọ̀n tó bá wò pé eléyìí ló máa ìjọba nígbà yẹn mo sọ torí gbogbo àtàwọn àbẹ yẹn àárọ̀ gan-an nígbà yẹn o tó dẹ̀ lọ́dẹ̀ tó wá fún wa ní ẹni yẹn ti kú lé ní Asúni ní orúkọ principal wa gbà yẹn tó burú ó burú ó kápá wa ó kápá wa tá a máa play ball yẹn tán báyìí tí jà yẹn bẹ̀ wọ́n win ní wa àwọn àgbà bí jà yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ti ní kí gbogbo wa káàtì mi dẹ̀ ni máa ń sábà dúró yẹn ní ìwé tí máa ń lọ ojú wíńdò máa ń sábà dúró mo ti yọ sójú wíńdò mo ti mú àdá ní bí tí mọ́tò wa máa jáde báyìí mo bu àdá sí orí àwọn ọmọ yẹn ni à ń wò lọ lẹ́yìn báyìí wọ́n fi aṣọ di tá a máa fi jáde sí kínní wọ́n wá tó ń fi Volkswagen lé wa lọ báwa máa tún ṣe tẹ́lẹ̀ ọmọ skul ẹ ti mọ àwọn ọlọ́pàá dẹ̀ ti ń yẹ mọ̀ pọ́nà kí wọ́n ti ń pe ibẹ̀yẹn bọ́dà làwọn wọ́n súnmọ́ bọ́dà àwọn ọlọ́pàá máa wà lọ́nà kọ́ tó di pé àjẹkí Volkswagen yẹn ló jẹ́ àwà kó má lọ mú wálẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ti ń kọrin pólíìsì jẹ́ ká kọjá o wíyó we no be passenger wíyó wọ́n kàn máa pàṣẹ àpamọ́ ilé wọ́n máa fi gbọ́ pé títí tí ta fi dé Ìlaro àbí kí la ní pé pápá ta fi máa yà sí kí wọ́n rí wa mú bá a ṣe escape níjọ́ yẹn ni so ìyẹn ní nǹkan nígbà tí mo wá di àfà torí pé mi mọ ipò tí ẹnìyẹn máa wà bóyá máa kú bóyá máa yè torí mo nígbàgbọ́ pé jọ̀ǹtàn yẹn ó wọ orí ẹ̀ so ìyẹn ní ìbànújẹ́ kan tí mo máa ń rí tó gbomijé lójú mi nígbà tí mo di àfà èmi à lè ja ìgbóná bá wọn ti ṣèmí náà lè ṣe mú wọn gé mi nímú wọn gé mi lápá wọn fọ́ mi lẹ́nu wọn kàn mi lápá. ìtọ́jú tẹ́nu yìí bá ṣe kìí jẹ́. tẹnu ó wà ní primary school ní 80s ní bíi 79 80s mi ò tí wọ secondary school ọlọ́run kan àti kékeré ni mo ti ń ṣe pàtàkì nítorí mo máa ń rántí ní abúlé wa gbà yẹn wọ́n máa ń pè mí ní Lékan lórúkọ mi àwa ní Lálékan Ṣòǹgírò ànàmọ́tán kí yẹ ẹ̀ tún nà yes tí n bá bá ẹja tán ìyá ẹ máa tún nà ẹ pé kí ló wá lọ sọ́dọ̀ ẹ̀ ṣe bá ti ní kó má dọ́dọ̀ ẹ̀ mọ́. so bí àwa ń ṣe erépá ní skul a máa ń ja júdò àlọ́ ṣe sọ́ọ̀dì àfi kíní tá a máa fi ń ṣe kí wọ́n ní pé pàpà àfi ṣe sọ́ọ̀dì a ní à ń ja kíní wọ́n á lọ fò látòrí òkè àbí pé èyí mo lọ fò látòrí kíní dẹ́kìn wa sísàlẹ̀
nígbà máa ṣubú ẹnu ni mo fi lélẹ̀ nígbà tó ti mo fẹnu lélẹ̀ kò tún dé nígbà tó ti ń jà lọ wọ́n tún hit mi níbẹ̀ èmi ò dẹ̀ sọ ní pé nǹkan kan ṣe mí bó ṣe ń ro mí tó mi ò sọ bẹ̀tùmọ̀ tó yá ó bẹ̀rẹ̀ sí ní develop ó bẹ̀rẹ̀ sí ní wú wọ́n wá gbé mi lọ sí kílíníìkì school wa nítorí Ògùn Ọ̀ṣun River Basin Development Primary School mo lọ ní Abẹ́òkúta. ṣé ẹ̀jẹ̀ yẹn náà lè yíyan ni. Láti ibẹ̀ wọ́n ti transfer mi lọ Ìbàdàn àti Ìbàdàn wọ́n ti transfer mi wá sí Lùtù bíbá lórí ọ̀rẹ́ ni. lórí ẹ̀yìn Lùtù ni wọ́n ti wá padà ṣe dókítà kékeré ẹkùn nígbà yẹn in 81 or 82 òun ló wá bá mi ṣe yín yẹn. Mo dọ́run mo bọ̀ nígbà tí mo gba àwọn treatment yẹn nítòótọ́ nígbà tó máa operate ẹ̀ mi ìmọ̀ anything o bẹ̀tì lẹ́yìn ìgbà yẹn àwọn kankan yẹn rọra tí wọ́n máa rí àti pé nígbà tí mo tún fi ẹnu yìí ṣe again ẹ mọ̀ eyín ti yọ ọkọ̀ mbẹ́ tí n bá lọ jà tó bá lè yí tibẹ̀ yẹn àbọ̀ fọ́gi mọ́ ni àbí wọ́n fọ́ mi lẹ́sẹ̀ ńbẹ̀ ó máa kán ọjọ́ yìí so mo wá rí ìnira lẹ́yìn ìgbà yẹn títí àbúrò pé ó ti tó gẹ́ ìdáṣẹ́ náà tó owó làjà wá sí ọlọ́run máa mí. tó wá ní nǹkan tó yẹ pé bá tẹ bá ń rántí ẹ ṣe dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run mo dúpẹ́ tó ṣe lè fún mi pẹ̀lú bí gbogbo ìjì tó jà ara tó sán gbogbo ẹ̀ Ọlọ́run mo dúpẹ́ eléyìí. ọpẹ́ mi náà ju pé mo bá ẹ̀sìn Islam pàdé torí mo ti rò pé mi ì lè rí àánú Ọlọ́run bá ní ọ̀rọ̀ tí mo bá ń sọ yìí ọ̀rọ̀ àwọn kéékèèké ní ọdún kan bí ẹ máa gbọ́dún yẹn tọ́nà bá Òbésèré jà ní Mushin báyìí pẹ̀lú kí ló ti ń pè é Kabaka wọn ní kíláàsì gbà yẹn èmi dẹ̀ ni fáǹsì Òbésèré ni mi tó di kọ́ nígbà yẹn àjọ ń lọ Las Vegas ìjíròrò ní kí ló ti pè gbogbo níbi tó bá ti fẹ́ ṣe débà máa rí pé mo débẹ̀ mo bá lọ bẹ̀ pé èmi náà ṣáà ní kíláàsì bẹ́ẹ̀ tí wọ́n jù mí sínú kànáà wọ́n fẹ́ pa ọ̀tá mi ń jọ yẹn ni tó ń gbé òkúta tó fẹ́ fọmọ́ mi ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà níbẹ̀ ni ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà níbẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ tó ń yọ mí jáde. so wọ́n ṣàmọ̀ ẹ mọ̀ bó ṣe lè hùn kó rí àwọn tí ó máa láìpẹ́ Òbésèré náà máa wà ní area yẹn wọ́n dẹ̀ mọ̀ pé tí mo ń gbèjà tí mo ṣọlẹ̀ Òbésèrè dáhà ń gbóló wà àwọn wákàkiri àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo tí wọ́n wí kò sí nǹkan tó ṣe pàpà nígbà yẹn kò sí ọmọ àwọn èèyàn báyìí sọ yìí. lórí ìjà yẹn náà wọ́n ń sọ gómìnà fún àwọn ṣe lé. bẹ́ẹ̀ ni lórí ìjà yẹn gbà yẹn ni. alhamdulilayi. táwa sọ pé káwa rò báyìí pé kẹwò sàásùn pé káká pé ṣe ṣe kíyàn tún bẹ̀rẹ̀ ìyàrá àwọn olóyìnbó máa pé if you can turn back the hand of time kíyàn dáwọ́ àgbẹ̀ padà sẹ́yìn pé Ọlọ́run á fún aláǹfààní pé jẹ́tẹ̀ lọ tún ilé ayé mi kí n lọ tún yàn kí wọ́n lọ tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn àtúnṣe wo lẹ́mọ̀ àwọn yìí kẹ́ ṣe àwọn ìgbésẹ̀ wo lẹ́mọ̀ àwọn yìí kẹ́ gbé. ẹ rí èyí tí màá kàn rí ni pé àwọn olóhùn àwọn yìí kẹ́ yí padà. bí mo ṣe kíní tó mi ì rí kéwúké mo gbìyànjú àti lọ lé kéwú mo lọ lé kéwú bẹ̀tì Ọlọ́run fún mi ní knowledge and bẹ́ẹ̀tì Ọlọ́run pè mí ní àáfà torí bí mi ṣe kéwú tí n bá ń bá ẹ sọ̀rọ̀ wàá ló rò pé bí a mọ̀ kéwú ní ọ̀bá tí mo gbé sí orí ní ẹ̀kọ́ tí àáfà mi ní Abẹ́òkúta àbùsọ̀wòrò Amọ́lẹ́gbẹ́ tó fi kọ́ wa nítorí àwọn ọlọ́gbà mi kò ní wàhálà yìí torí nígbà yẹn tí mo ṣe ti police station dé nígbà yẹn ìbá tún yá yàkúyà ju torí ẹ mọ̀ mo ti lọ́nà mo ti rí bọ́ọ̀n ṣe rí mo ti fojú fi náà bẹ́ẹ̀ mo ti rí èèyàn máa tún lé sí ni ìtàn àwọn ló wá hijack yàn wá níta ń ṣe níta yẹ lè ṣe fún ẹ̀sìn náà ṣáṣà ń fi ẹ̀kọ́ lọ́n kọ́ wa à ń ṣe irúgbọ́n báyìí la ṣe ń ṣe àti wá di nǹkan pẹ̀ ní àfàlẹ́ kò sí mi tí mo lè dé láyé àfà ni mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣe oore kan fún mi kò sí àdúgbò tí mo lè dé
bóyá ìjọ̀gbọ̀n bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ màá sì rí èèyàn kan àbí èèyàn méjì tó máa mọ̀ mí lágbájá. Irú ẹ̀ ṣẹlẹ̀ ní Ìkẹjà, mo fẹ́ wọ mọ́tò ó ní 150 ní láti Ìkẹjà dé Pangrove, mo sọ fún 100 naira ni. Nígbà tí ń sọ dírẹ́bà ìfúnra rẹ̀ ló sọ fún mi pé jẹ́ kán wọlé ló bá máa wo ojú mi lórí àfa òní àwọn ọ̀gá wa lélẹ́yìí kíníkan torí èmi náà dọ́gbọ́n ṣiṣẹ́ mọ́tò díẹ̀, mo ra mọ́tò nígbà yẹn tí mo fi gbé fáwọn èèyàn tí wọ́n ń wà káàkiri. So irú yẹn àtijọ́ kan tí mo lọ ra ọjà ní company tí mo fi ń ṣiṣẹ́ Taslim, bí ẹrù wá ṣe wá dànù nìyẹn, mọ́tò kankan tó fẹ́ gbèrò, àwọn ọmọ ọ̀tá abẹ bá dúró pé mọ́tò yẹn ò ní kérò yẹn ọ̀hún tí tá bá kó ẹrù tiwa tán tá bá wọlé. Ó wá ń ṣe ọmọ tí mo mú dání tàjọ lọ síbẹ̀, ẹ̀yin kejì mi tàjọ mú dání tàjọ lọ síbẹ̀, ó wá ń ṣe ń kàyéfì pé báwo ni títí àdẹ̀fi kó ẹrù yẹn tán tá a wà wọlé làwọn èèyàn tó wọlé ní mọ́tò yẹn pé irú ṣáàṣì wo ni ẹni rí tí mo kàn mọ́ kéèyàn ṣá máa ṣe dáadáa